ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Gbajabiamila àtàwọn gómìnà nílẹ̀ Nàìjíríà má ti balẹ̀ síbi ìpàdé àpérò pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ṣe ti bẹ̀rẹ̀ ìdìbò lórí dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ o ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè yìí má ti bẹ̀rẹ̀ ìbò lórí mímú àtúnṣe bá òfin láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí àwọn asòfin ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tò lọ́wọ́wọ́ láti dìbò lórí àbá láti mú àtúnṣe bá òfin eléyìí tí wọ́n ṣe nílẹ̀ Nàìjíríà lọ́dún 1999 eléyìí wáyé láti rí i pé wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí o látara ètò ààbò eléyìí tó mẹ́hẹ láwọn apá abìkan lórílẹ̀-èdè yìí àwọn lókọ lókì nínú ìjọba ni wọ́n ti ń balẹ̀ sílẹ̀ ìgbìmọ̀ asòfin láti dìbò ọ̀hún lára àwọn tí wọ́n ti wà ń bẹ̀ òun ni gómìnà ìpínlẹ̀ Kaduna sẹ́nẹ́tọ̀ Uba Sani gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwa àti chief of staff sí ààrẹ orílẹ̀-èdè yìí ìyíwọ̀n ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ́mi Gbajabiamila o àtúnṣe òfin eléyìí tó ń fi ṣe àgbékalẹ̀ yìí òun ni ilé ìgbìmọ̀ asòfin òun ni wọ́n ti bu ọwọ́ lù láti ṣe àtúnṣe òfin ọ̀hún o láti rí i pé wọ́n dá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ jákèjádò ilẹ̀ Nàìjíríà látara ètò ààbò eléyìí tó mẹ́hẹ o ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ o ipò ṣeéṣe kí àwọn padà gba àbádòfin eléyìí tó ní kí orílẹ̀-èdè yìí dá ọlọ́pàá ìjọba ìpínlẹ̀ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láti gbéná kojú ìpèníjà ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ni wọ́n ti wá gbà báyìí o láti dìbò lórí bóyá kí àwọn sì ṣe àtúnṣe sí òfin ọdún 1999 láti dá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ìbò ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí ní lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ìbò eléyìí tí wọ́n fi ọwọ́ sí i adarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà Ọpẹ́yẹmí Bámidélé ẹni tó mú àbá ọ̀hún wá ló jẹ́ kó di mímọ̀ pé òun máa mú àbá náà wá pé láti jẹ́ kí àwọn ó dìbò ọ̀hún pẹ̀lú aláfọwọ́dì ni o káwọn máa lo ẹ̀rọ ìgbàlódé torí kó ṣeéṣe o kí ẹ̀rọ ìgbàlódé ọ̀hún padà dá ọ̀hún sílẹ̀ látara bí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ṣe lè má rí ìbò di torí pé ó ṣeéṣe o kí ẹ̀rọ ọ̀hún padà gbiná pamọ́ tó bá yá pàápàá jùlọ lásìkò tí ìdìbò tó bá ń lọ lọ́wọ́ o ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pẹ́ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àrígbísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀. Jígí Alára. bàbá ló gudu èmi ni kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣe ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.